Abẹẹri tíṣà tó fipá bá àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ méjì lò pọ̀ lábẹ́òkúta ó ní ara òun ti kún ni. Olùkọ́ iléèwé girama Ebenezer Grammar School tó wà ní Ìbẹ̀rẹ̀kòdó nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Lateef Adéwálé, tí wọ́n ní kó máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìṣirò mathematics, ti mú nǹkan míì mọ́ fáwọn ọmọbìnrin tó ń kọ́ níṣẹ́. Méjì nínú wọn ló ti ṣe ìṣirò lábẹ́ wọn pẹ̀lú bó ṣe fipá bá wọn lò pọ̀. Ló bá sọ fún arábìnrin Àdíjàtò Ọládàpọ̀ tó jẹ́ kọmíṣánná àwọn obìnrin nípínlẹ̀ Ògùn pé ara òun ti kún gidigidi ló fà á. Ó ní ó ti tó ọ̀sẹ̀ 5 tí òun ti ṣe tó mẹ̀lẹ́tò gbẹ̀yìn, nígbà tára kìí sì ṣòkúta ló ń fi tan àwọn akẹ́kọ̀ọ́ yìí lọ sílé òun lòun bá ṣe ìṣirò lábẹ́ wọn. Aláròyé gbọ́ pé ọ̀kan pàtàkì lára àwọn olùkọ́ àgbà nílé ìwé ọ̀hún tó ń kọ́ wọn ní iṣẹ́ ìṣirò ní Adéwálé tó jẹ́ ọmọ ìlú Ìpókíà níjọba ìbílẹ̀ Ìpókíà nípínlẹ̀ Ògùn. Nínú fídíò kan tí kọmíṣánná fọ́rọ̀ obìnrin nípínlẹ̀ Ògùn yìí fi sórí ẹ̀rọ ayélujára lásìkò tó ń fọ̀rọ̀ wá tíṣà náà lẹ́nu wò, níṣẹ́ ni tíṣà tó ń ká ṣíóṣíó bí adìyẹ tó jòpá ọ̀hún kà bí àjẹ́, tó sì ń ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún kejì lòun ń kọ́ lẹ́kọ̀ọ́ ìwé ìṣirò. Ó ní Dámilọ́lá lórúkọ ọmọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fipá bá lò pọ̀. Bó sì ṣe ṣẹlẹ̀ ni pé mo sọ fún un pé mo fẹ́ ra iná sólà ni mo fi ní kó wá sílé mi, ṣùgbọ́n mo fẹ́ bá a lájọṣepọ̀ ni, mo kàn tán ni, kì í ṣe pé mo fẹ́ ra iná sólà kankan. Ṣùgbọ́n nígbà tó di àsìkò kan, ẹ̀rí ọkàn kò jẹ́ kí n gbádùn nípa nǹkan tí mo fẹ́ ṣe fún un, mi ò sì fẹ́ ṣe é mọ́. Mo wá pè é lọ́jọ́ kan, mo dúró kí aago 5 ìrọ̀lẹ́ lù kí n tó pè é. Ohun tó wà lọ́kàn mi ni pé kò ní fẹ́ wá bá mi nílùú àsìkò yẹn. Mo sì ti lérò pé tí kò bá ti wá, màá fi lè mú èrò ìbásùn tó wà lọ́kàn mi yìí kúrò. Mo wá pè é pé ọ̀rọ̀ sólà tí mo fẹ́ rà tí mo bá a sọ kó má wulẹ̀ wá sílé mi mọ́, kó jẹ́ kó di ọ̀la kó tó lọ bá mi rà á nítorí pé ọjọ́ ti lọ. Ṣùgbọ́n sọ fún mi pé òun sì lè wá lásìkò tó lélé mi ní èṣù tàn mí tí mo fi bá a lò pọ̀. Níbi tó sọ̀rọ̀ dé nìyí tó fi bú sẹ́kún, ló bá ń bẹ kọmíṣánná àtàwọn ẹmẹ̀wà rẹ̀ pé kí wọ́n ṣàánú òun, kí kọmíṣánná ṣàánú fóun. Ní ti ọmọbìnrin kejì tó fipá bá lò pọ̀, ó ní òun ti máa ń bá a sọ̀rọ̀. Ohun àkọ́kọ́ tí òun sì kọ́kọ́ ṣe náà ni pé òun sọ ìtàn ìgbésí ayé òun fún un. Ní ti ọmọbìnrin kejì, mo sọ pé mo fẹ́ fẹ́ ni o, mo sì béèrè bóyá ó ní ìṣòro pẹ̀lú ìyàtọ̀ tó wà nínú ọjọ́ orí èmi àti tiẹ̀, ó sì ní rárá. Ohun tó mú kí tiẹ̀ jẹ́ àdánwò fún mi ni pé orí iṣẹ́ àkàn ló jókòó sí nínú ilé mi, èmi sì dúró sí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì ni mo bá ní kó wá so mọ́ mi kí n sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Àwa méjèèjì ti bára wa lórí bẹ́ẹ̀dì. Nígbà tí Ọládàpọ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó ti níyàwó, ó ní òun ti níyàwó, òun sì ti bí ọmọkùnrin 2. Àwọn kò gbé papọ̀ mọ́ láti nǹkan bí oṣù 5 sẹ́yìn ni. Ara òun sì ti kún ló fa ohun tí òun ṣe yìí. Nínú èsì rẹ̀, kọmíṣánná ní kò sí àánú kankan tí ẹnikẹ́ni lè ṣe fún un lórí ohun tó ṣe yìí. Ó ní bí o bá mọ̀ pé ara rẹ̀ kún, àwọn aṣẹ́wó wà níta tó lè lọ bá dípò tó fi ń ki àwọn ọmọ tí wọ́n ní kó máa kọ́ lẹ́kọ̀ọ́ mọ́lẹ̀. Tó o bá ń wá ìyàwó, wàá ti pe ẹni tí o bá fẹ́ níta, ẹ jọ sọ àjọsọ ọ̀rọ̀. Ó máa níbi tẹ́ ẹ ti máa pàdé. Tí ìbálòpọ̀ bá ń gbọ̀n ẹ́, àwọn èèyàn wà níta tó lè lọ bá tí ẹjọ́ máa ṣe. Ṣùgbọ́n o wá ń tọ àwọn ọmọ ọlọ́mọ wá sílé ẹ, òun fipá bá wọn lò pọ̀, ó wá ní òun wá àánú. Ó kò lè rí àánú yẹn o. A gbọ́ pé o tún ń halẹ̀ mọ́ wọn, tí kì í bá ṣe pé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí sọ̀rọ̀ jáde tí wọ́n sì lọ sílé ẹ, àṣírí kò ní tú. Wọn kò sì ní lè mọ ohun tó ti ń ṣe fún àwọn ọmọ ọlọ́mọ. Ohun tí èyí tiẹ̀ túmọ̀ sí ni pé ó ṣeé ṣe kí o ti máa ṣe bẹ́ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ míì tí àwọn yẹn ò lè sọ̀rọ̀. Ọ̀nàrẹ́bù Àdíjà Ọládàpọ̀ lálẹ́yẹ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kọkànlá ọdún yìí làwọn ọlọ́pàá àgbègbè náà lọ fọwọ́ òfin mú Adéwálé nílé rẹ̀ lẹ́yìn táwọn gba ìpè pàjáwìrì kan láti ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ tí tíṣà ọ̀hún fẹ́ fipá bá lò pọ̀. Kọmíṣánná ọ̀hún ní a kò fọ̀rọ̀ ń falẹ̀ rárá ni. Lójú ẹsẹ̀ láti wá ọmọ tó pe ẹ̀ka iléeṣẹ́ wa kan tí a ti wá a kàn. Lẹ́yìn tá a fojú kàn án tán, a lọ ṣàyẹ̀wò fún un láti mọ̀ bóyá òótọ́ lọmọ náà ń sọ. Èsì àyẹ̀wò náà fi hàn pé lóòótọ́ ni wọ́n fipá bá akẹ́kọ̀ọ́ náà sùn. Lẹ́yìn náà la tó mú un lọ sí tẹ̀sán ọlọ́pàá kí wọ́n lè gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu ẹ̀. Àwọn ọlọ́pàá lọ sílé olùkọ́ tí wọ́n fẹ̀sùn aburú ọ̀hún kan. Wọ́n gbálẹ̀kùn ẹ̀ títí ó kọ̀ láti ṣí. A ní láti lọ pe àbúrò ẹni tó nílé tí tíṣà náà ń gbé wá. Àbúrò onílé náà ló fún wa ní ẹ̀dà kọ́kọ́rọ́ tá a fi wọlé sínú ọgbà ọ̀hún. Bá a ṣe tún wọnú ọgbà ilé olùkọ́ náà là ń gbọ́ igbe ọ̀kan lára akẹ́kọ̀ọ́ kan tí tíṣà náà tún fẹ́ fipá bá sùn. Àwọn ọlọ́pàá gba ọmọ náà sílẹ̀ lọ́wọ́ ọ̀daràn ọ̀hún, wọ́n sì fi ọwọ́ òfin mú un. Wọ́n ti jù sátìmọ́lé báyìí o.
alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó sì ṣèlérí pé àwọn máa tó fojú ọ̀daràn náà bá ilé-ẹjọ́ láìpẹ́ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.